dáwọn gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. ó gbàdúrà Zakariya lójú ẹ̀mí rẹ̀. dáwọn gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. ó gbàdúrà Zakariya lójú ẹ̀mí rẹ̀. ẹnìkan àdínì tá a fẹ́ fi gbóyè o gbogbo àwọn ìlú tá a káàkiri ànílùú wa rẹ nìkan kan ẹnìkan àdínì tí a rí kọ́ yẹ oyè ó sì dá a lóyè tí ẹ bá ti fàṣẹ sí ṣùgbọ́n àlédáṣe àwọn amúwa kẹ ẹ rí kẹ ẹ sọ̀rọ̀ kó náà gbọ́ kọ́kàn ẹ̀ ọ́ balẹ̀ tí a bá ti rí wípé ẹ fàṣẹ sí òun náà ni yóò gorí àpèrè wa. ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ gorí àpèrè yóò lọ lè mú ọmọ rẹ̀ ọkùnrin wá pẹ̀lú ìyàwó rẹ̀ àtẹ̀yìnlá kan tó bá ti ṣèyí mo fà yìí tó kù lé ọ lọ́wọ́ o. ọgbọ́n tí ìyàwó bí ọ tọ́jú ìyàwó rẹ̀ ó mú wá àti ọmọ rẹ̀ ọkùnrin ó sì tọ́jú ẹ̀ ńlá kan tí a bá ti ṣe gbogbo ẹ̀ ẹ tọ́ ọ̀ṣọ́ríire nu kó o joyè lókù. ṣùgbọ́n nígbà tẹ́ ń ṣàlàyé fún mi ká tó débì ẹ ní ọ gbọ́dọ̀ jẹ́ dandan ọkùnrin ni mo gbọ́dọ̀ bí. bẹ́ẹ̀ ni ọba jóbìnrin kọ́. wọ́n fọnà ara rẹ pé ní tí ọ̀dà sí rẹ̀ níbi tá a wà yìí ilé àṣẹ ni àwọn olúgbòhùn wà ń bẹ̀ gbogbo ohun tó o bá ń fẹ́ tó o bá ń sọ wọ́n mọ̀ ṣàṣẹ sí ni ọkùnrin ló bí ọkùnrin ló fi ṣe àkọ́bí o yá a máa wí pé ọkùnrin. ìyàwó rẹ ẹnlá oyè dídì rẹ. Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba oníṣe gbogbo ògbà, ọba oníṣe tàná, oníṣe tòní, ó bá tún dọ̀la lórí ìṣesí kan náà ló wà. Òun ní pé ó kún, òun ní pé ó fà. Ọba tó wá jẹ́ oníṣe gbogbo ògbà yìí náà bàbá wòwò dáadáa ọba ajídára àtàná tó ń dára tòní tí ò sì ní yí ara rẹ̀ dá lọ́la bàbá wòye sọ̀rọ̀ rẹ̀ dáadáa ọ̀rọ̀ Ọlọ́run sọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ báyìí pé ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم جل ما لا يموت بسم الله الرحمن الرحيم òsì Ọlọ́run قل أغير الله أبغي ربا ara béèrè rẹ̀ nìyẹn o. قل أغير الله أبغي ربا Ọlọ́run múra ara rẹ̀ ní tún béèrè náà ní tún dáhùn o. قل أغير الله أبغي ربا ọ̀rọ̀ Ọlọ́run ní ń béèrè yẹn ó ní wo èmi Ọlọ́run mò ń béèrè lọ́wọ́ yín wá nẹ́bí sọ fún wa àgẹ́yìrà láàyè. قل أغير الله أبغي ربا ǹjẹ́ nǹkan kankan tún ń bẹ ni Ọlọ́run ní wà nẹ́bí bí wọ́n léèrè nǹkan kankan tún ń bẹ tá a lè pè lọ́lọ́run yàtọ̀ fẹ́mi Ọlọ́run ni. قل أغير الله أبغي Allahu Akbar. ربا ẹni a lè gbẹ́kẹ̀lé bí èmi Ọlọ́run kan tún ń bẹ bí èmi Ọlọ́run ni. قل أغير الله أبغي ربا ọba tí ń ṣiṣẹ́ tí ọ̀rẹ́ tí ò sì ní rẹ̀ láéláé irú mi wà ń bẹ ni. قل أغير الله أبغي ربا àní mi wá nẹ́bí ṣàlàyé fún wọn ṣé wọn lálàfẹ̀yìntì míì ní lẹ́yìn èmi Ọlọ́run ni. قل أغير الله أبغي ربا Ọlọ́run lẹ́ lálàfẹ̀yìntì kankan o. وهو رب كل شيء
ntí o yọ sálàfẹ̀yìntì kankan fún yín ni pé mi náà ni Rabbu kulli shay'in èmi lọ́ba gbogbo ntí ìjọba. قل أغير الله أبغي ربا èmi lọ̀gá gbogbo ntí ìjọba. رب كل شيء. ọlọ́run èmi lọ́lọ́run ọba gbogbo Olúbàdàn ń jẹ́ Olúbàdàn nù ilé ẹ̀ ó sì ń jẹ́ Olúbàdàn lórí Ìbàdàn. وهو رب eléko كل lórí Èkó tó wà. شيء. Aláàfin jẹ́ Aláàfin níbi tó wà lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ ni Ṣúlù Ìlọrin ń jẹ́ bẹ́ẹ̀ láàyè ibi ó wà ṣùgbọ́n lọ́hùn lọ́ba gbogbo Allah Allahu Akbar kabira. Ọlọ́run lémi Ọlọ́run èmi lọ́ba gbogbo èmi ni mo kárí ọ̀sán mo kárí òru mo kárí kọ̀kọ̀ mo kárí gbangba. Allahu Akbar. Ọlọ́run ní kò sírú èmi Ọlọ́run èmi ni Rabbu kulli shay'in èmi ni o. قل الله ينجيكم منها La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Allah. ثم أنتم تشركون La ilaha illallah. ثم أنتم تشركون ọ̀rọ̀ àwọn òpònú èèyàn kí ló wí. قل الله ينجيكم منها Ọlọ́run lémi Ọlọ́run ọba bẹ́ẹ̀ bá fẹ́ dá mi èmi lọ́lọ́run tí ń là yín èmi lọ́ba alákòóyọ èmi ni mò ń kó yín yọ. Ọlọ́run ní gbogbo mùsíbà tọ̀sán èmi mo kó yín yọ ń bẹ̀ gbogbo mùsíbà tòru èmi mo dáàbò bò yín ń bẹ̀. Ẹ̀fọn lásán tí ń jẹ wá bá a bá sùn tí ń kùn létí ó lè pààyàn látojú oorun èmi mo là yín ń bẹ̀. الله ينجيكم منها ẹ̀rìn ìrìnàjò lẹ̀ ní ẹ̀rìn lófurufú ni èmi Ọlọ́run ọba lọ́ba tí kò ní í là. قل الله ينجيكم منها Ọlọ́run ní gbogbo mùsíbà tọ̀sán èmi ni mò ń là yín ń قل bẹ̀. الله ينجيكم منها èmi mò ń là yín nù tòru. قل الله ينجيكم منها èmi lèmi ń gbà yín lẹ̀ lọ́wọ́ ète gbogbo àwọn èèyàn abú tó fẹ́ ṣe yín léṣe èmi lọ́ba olùgbàálẹ̀. ومن كل كرب Ọlọ́run láwọn mùsíbà tí ìṣẹ̀lẹ̀ sí ni tí yani lẹ́nu Ọlọ́run lémi mo kó yín là ń bẹ̀. ومن كل كرب èmi ni ò jẹ́ gbogbo ohun tí ba ìgbésí ayé ẹ̀dá jẹ́ ni òjò dọ́dọ̀ yín. ومن كل كرب ìyàwó tẹ́ ẹ gbélé mùsíbà ni èmi ni òjò pa yín. ومن كل كرب ọkọ tẹ́ ẹ gbé sílé apààyàn ni èmi ni wọ́n fẹ́ mi yín lé lọ́wọ́. Allahu Akbar. تشركون Ọlọ́run lẹ́yìn pé mo wá ń là yín mo ń gbà yín lẹ̀ ní gbogbo ìgbà mo ń dáàbò bò yín. Allah summa antum tushrikun. ẹ sì tún wá rí nǹkan kan fi wé mi nǹkan burúkú lẹ fi wé mi. èmi náà lẹ tún wá ń lòdì sí. èmi náà lẹ tún wá ń pè lóko tí èso kọ́ mi. Allahu Akbar. Allahu Akbar. قل أرأيتم Allahu Akbar إن kabira. كان من عند الله La ilaha illallah. ثم إله إلا الله. كفرتم به mi ò gbọ́n tó wí o. من أضل ممن هو في شقاق بعيد La ilaha illallah. من أضل لا إله ممن إلا هو الله. في Allah. شقاق بعيد mo gbọ́n tó wí kí ló wí. قل أرأيتم ọlọ́lẹ̀ wo ni. قل ẹ̀rí أرأيتم rẹ̀ kẹ́ wòye sí dáadáa. قل أرأيتم Allahu Akbar. Allahu Akbar. إن كان من عند الله nígbà tẹ́ wá mọ̀ pé gbogbo ohun tí mo sọ kalẹ̀ yìí agbára èmi Ọlọ́run ló ká kò tí ń tẹ̀mí Ọlọ́run ọba ò lè ṣe. ثم كفرتم به lẹ́yìn náà lẹ tún wá ń lòdì sọ́rọ̀ èmi Ọlọ́run lẹ́yìn náà lẹ tún yàn mí lódì mo ní ẹ kírun fún mi ẹ kí mo ní ẹ gbà àwẹ̀ lọ́sàn ń dà yín láàmú ta ló dà yín ta ló dọ́sà ọ̀sà tí ó pa ó lo ní òjò ọgbà àwẹ̀ Allahu قل Akbar. أرأيتم Allahu Akbar. إن
كان من عند الله. èmi tí mò ń là yín lọ́sàn-án tí mò ń là yín lóru gbogbo ẹ wàá ṣàdúrà yóò gbà ẹni tí ń tọrọ ọmọ èmi ni ó pè ẹni tí ń tọrọ owó èmi ni ó pè ẹni tí ń tọrọ ọlá èmi ni ó pè bí gbogbo yín bá wá tọrọ bẹ́ẹ̀ ẹ gbà pọ́dù èmi ọlọ́run ni ó ti wá bá yín. ثم كفرتم به. ẹ mọ̀ pọ́dù èmi ni ó ti wáṣẹ́. ثم كفرتم به. lẹ́yìn ìgbà náà lẹ tún wá ń sa ìmoore sẹ́mi ọlọ́run. ثم كفرتم به. mo fà á rẹ̀ sẹ́yìn lẹ̀ nílé ayé yín ti parẹ́ nítorí ẹ̀. ثم كفرتم به. ẹ̀yin tí ẹ mọ̀ pọ́dù èmi ọlọ́run lẹ́ẹ̀tì tọrọ oore lẹ́ẹ̀tì tọrọ la ilaha illallah. Mani ọ̀hún wápò àlọ́ ọ̀hún wápò ọ̀hún wápò bọ́ ọ fẹ́ jẹ gómìnà èyí ló ń kówó fáwọn èèyàn káàkiri owó ni wọ́n fi dìbò fún ọ. owó pọ̀ èmi ni ẹni bá pé ó wà ń bẹ̀ ni ó wà ń bẹ̀ summa kafartum. ثم كفرتم. ọmọ pẹ́ mi lèmi dá ọ. ọ wá gbà nọ̀dọ̀ èmi ọlọ́run mọ́ ọ̀dọ̀ èṣù lọ ń gbà ọ̀dọ̀ ثم èṣù. كفرتم به. ọwọ́ ń lọ rèé bá gúrú òun rèé bá gúrú màrájì òun gbọ́ ọwọ́ ń tún ògùn káàkiri ayé ọ̀náwó káàkiri wọn èé débi òun déhùn bọ́lọ̀ ń bá pé òní ṣeéṣe kò ní ṣeéṣe ó ponú ni. ثم Allah. كفرتم به. ọlọ́run lẹ́yìn náà lẹ wá lòdì sẹ́mi ọlọ́run lẹ̀ tún gbà mí gbọ́ mọ́. من أضل ممن هو لا في إله إلا الله. شقاق لا إله إلا الله. بعيد. جل ما لا يموت. من أضل ممن هو الله أكبر. في شقاق بعيد. ọlọ́run lẹ́nìkan ò sórí ìburú tó ẹni tọkọ èmi ọlọ́run lẹ̀ tí ò gbẹ́kẹ̀lé mi mọ́ tó wá ń lọ rèé gbẹ́kẹ̀lé nǹkan ayé kan ó wá gbẹ́kẹ̀lé gúrú ọgbẹ́kẹ̀lé òka ọgbẹ́kẹ̀lé ọ̀pá tó mú lọ́wọ́ ọgbẹ́kẹ̀lé ìwọ̀n fárun orí rẹ lọ ọgbẹ́kẹ̀lé ọ̀nfẹ̀jẹ̀ èèyàn wẹ̀ ọwá ná owó dànù ọ̀náwó la ilaha من illallah. أضل ممن هو في شقاق ọwọ́ ọ̀nà táwọn èèyàn ò fi máa pààyàn pé bọ́ọ̀ bá pa bíi 70 something ńgbà náà ló tó lè wọlé la ilaha illallah. من أضل ممن هو ọlọ́run lẹ́nìkan ò sórí ìburú شقاق ẹnìkan ò tí ì sórí ìburú láyé tó ẹni tó jẹ́ pọ́kọ èmi ọlọ́run ọba alẹ̀ kọ̀ wá mi mọ́ ọ̀tọ̀ ni ti ń wá. Allah bá a bá wá wo ọ̀rọ̀ yìí dáadáa ọ̀nà wo làwọn ẹ̀dá ń gbà láyé lónìí ẹ jẹ́ àwọ̀ ọ̀nà tá à ń gbà ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ látara àwọn ànábì ọlọ́run ànábì ádámù rí àdánwò ọlọ́run là ń bẹ̀ ànábì Nóà rí àdánwò tiẹ̀ ọlọ́run sọ òkè ìṣòro rẹ̀ di pẹ̀tẹ́lẹ̀ fún un ànábì Ibrahim bọ́ ẹ̀ náà lòun náà wà nú ewu ọlọ́run ọba là ń bẹ̀ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan àwa náà bá wà nú ewu ẹ jẹ́ àtọ́ lọ́hùn lọ ẹ jẹ́ àtọ́ lọ́hùn lọ ẹ jẹ́ ká bá ẹ jẹ́ àfararalẹ̀ fọ́ lọ́hùn ẹ jẹ́ àgbàpọ̀ lọ́hùn lọ lọ́hùn bàbá gbogbo àwọn ànábì ọlọ́run ẹni tó ṣe nǹkan ńlá ẹni tọ́lọ́hùn ọba sàlẹ́sà nú àwọn ọ̀rẹ́ rẹ̀ òun náà ni ànábì Sakariya anabi Sakariyahu pẹ̀lú gbogbo bó lọ ń ṣe ní olùgbésí ayé ẹ̀ òun náà wà nú ẹni tó tọrọ ọmọ títí ó fi darúgbó tó bọ́lọ̀ ń fẹ́ ọlọ́run ọ̀dáhùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní al-mu'min yagbitu wala yasud anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní mọ́ọ̀mìn yagibitu wàlà yasud ọ̀ntọ́ bá jẹ́ mọ́ọ̀mìn ní òdodo ó gbọ́dọ̀ jẹ́ni tí ó máa fi oore ọmọnìkejì tọrọ oore kọ́ máa sọ kánjú àká fi bí ọba jowú kó jowú oore pé ìwọ ọlọ́run ọba tó ṣe fún lágbájá dákun ṣerú ẹ̀ fún mi ntí mọ́ọ̀mìn ní gbọ́dọ̀ jẹ́ni wàlà yasud wàlà yasud kò gbọ́dọ̀ jẹ́ni tí ó máa ṣe kéèta njẹ́ olọ́dáyé náà ń bo ló ti rí i ọ̀fẹ́ ṣetán tí ó rè bọ́ náà mọ́ọ̀mìn ní ó gbọ́dọ̀ sí mbẹ̀ adébí ní ká jowú ntọ́ dáa ká fi wá oore lọ́dọ̀ ọlọ́run a sì gbọ́dọ̀ ṣe kéèta a gbọ́dọ̀ bọ́ mẹ́nìkejì jẹ́ a sì gbọ́dọ̀ fojú rẹ́ náà èèyàn ọ̀rọ̀ anabi wa Muhammad yẹn sallallahu alayhi wa sallam ara rẹ̀ náà ni anabi Zakariyahu wá rí òun lọ́wọ́ àwòye látara ntọ́lọ̀ ń ṣe fún Anatu ìyàwó Imran
ó wò ó pé ànátù náà ti darúgbó ó sì bẹ lọ́hùn ọlọ́run sì dá lóhùn náà ló fi fún un ní Mariam tó bí ànábì Ìsá. Mariam yìí ló bí ìbò àkọ́kọ́ tí wọ́n kọ́ dì láyé náà nìyẹn nítorí pé wọ́n bí Mariam ó wá kú ta ní ọgbà tọ́jú wọ́n wá bẹ̀rẹ̀ sí wá ta ní ọgbà tọ́jú ká gbogbo eléyìí wá ń pè mí ní wọ́n gbà èmi ni wọ́n gbà ọmọ tárúgbó bí èmi ni wọ́n tọ́jú ẹ̀ èmi ni wọ́n tọ́ oníkálukú wọ́n wá bẹ̀rẹ̀ sí mu ajé lórí ẹ̀ pé èmi ni wọ́n tọ́jú ẹ̀ o wọ́n wá dá síbò ẹni ọlọ́run ní ọjẹ́ ńjọ́ náà ni anabi Sakariya òun lọ́lọ́run ní ọjẹ́ wọ́n wá gbé Mariam lé lọ́wọ́ Mariam ilé tí ọmọ gbé nìyí o ààyè tó ti máa tọ́jú ẹ̀ nìyí o ara pé ànísẹ́mú mi ní òdodo fòore tọrọ oore lọ́dọ̀ ọlọ́run oore ni o fi tọrọ oore lọ́dọ̀ ọlọ́run àìbínú èèyàn bọ́ ọ bá ń bínú èèyàn ò ní jẹ́ èèyàn ẹni tó o lérò pé kò ní bá ọ yóò bá ọ yóò fi ọ lẹ̀ ẹni tó o lérò ẹni o fojú wò pé tọ̀ eléyìí ọ̀ jámà kankan níjọ́ tí ọba jámà nǹkan ìwọ ó ti dẹni ilẹ̀ ẹlẹ̀ níjọ́ náà anabi Sakariya akẹ́ẹ̀kọ́ tó lágbára lára rẹ̀ anabi Sakariya wá súnmọ́ lọ́hùn ọ wá wo ti Mariam torí gbogbo ìgbà tí ń tọ́jú Mariam bọ́ bá gbé oúnjẹ lọ́wọ́ nígbà tí ọbẹ̀ dọ́dọ̀ Mariam pé òun ó gbóúnjẹ fún oúnjẹ ó ti tutù bọ́ bá sì déwájú Mariam oúnjẹ gbóná ní ọba ń bẹ̀ ọ wá ń béèrè lọ́wọ́ Mariam pé èé ti jẹ níbo ló ti ń róúnjẹ tó ń gbóná yìí èé tèmi ń gbé bọ̀ gan ti tutù gbogbo ìgbà náà ni Mariam máa ń sọ fún un pé níbo ni wọn bá tún ti rí látọ̀dọ̀ Ọlọ́run ni ọ̀dọ̀ Ọlọ́run náà ní ti ń wá gbólóhùn ọ̀dọ̀ Ọlọ́run ní ti ń wá òní wá ní Sakariya wá wò pé bọ́ bá jẹ́ pé gbogbo oore yìí ìwọ ọmọ yìí gan abàmì ọmọ ni ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá torí ìyá rẹ̀ ò tú ẹni tó yẹ kó tún bí màmá àsìkò ti kọjá ntọ́ bá wá mu títí ẹ̀ yìí bá wáyé bẹ́ẹ̀ èmi náà ò fi tiẹ̀ yìí náà tọrọ oore lọ́dọ̀ Ọlọ́run wọn fi tiẹ̀ yìí náà tọ ọwọ́ àfitì Mariama ọwọ́ àfitọ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n Ọlọ́run هنالك دعا زكريا كافها يا وعين صاد ما شاء الله ذكر رحمة ربك عبده زكريا لا إله إلا الله ذكر رحمة ربك عبده زكريا جل ما لا يموت كافها يا وعين صاد Ọlọ́run ni ara fi márààrún yìí èmi Ọlọ́run mo fi búra fún ìwà ní Muhammad mo fẹ́ kọ́rọ̀ tí wọ́n sọ fún ọ yìí kó jókòó sí ọdún yáyà. Abida Zakariya. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹrú mi Ànábì Sakariya fún ọ ni. Zikiru rahmati rabbika. Mo fẹ́ kọ́ ọ rántí nípa Ànábì Sakariya. عبده زكريا Ànábì Sakariya ò tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún ọ yìí wà ní Muhammad. نادى ربه نداء خفيا Ọlọ́run nígbà Ànábì Sakariya ò tó pè mí Ọlọ́run ọba tó dá mi pè. إذ نادى ربه نداء خفيا Ànábì Sakariya ò pè mí jẹ́jẹ́ ó pè mí pẹ̀lú ẹ̀mí ẹ̀ ó pè mí nínú ẹ̀mí wèrè yẹn ní pariwo mọ́ Ọlọ́run àwọn Ọlọ́run ọgbọ́dọ̀ ṣe báyìí o ọgbọ́dọ̀ ṣe báyìí o ọgbọ́dọ̀ dálágbájá ló ń wèrè èèyàn ni wè àwọn kan ti ẹ̀gọ́ wọn fẹnu họra akúrí èèyàn ni wọn ẹni làákàyè rẹ̀ ti sọnù nígbà wọn bá sọ̀rọ̀ tí wọn bá ti ń bọ̀rọ̀ ni wọn ní ọkọ̀mándì Ọlọ́run wèrè ni ọ ni. إذ O lè kọ̀mándì ìyá نادى rẹ̀ o lè kọ̀mándì bàbá rẹ̀ tó ṣe nǹkan. نداء خفيا Ọba tó wá dá gbogbo ayé tí òkú bìkan lọ wá ń kọ̀mándì. نادى ربه wà ní àyè kọ̀mándì. خفيا Ọlọ́run ní Ànábì Sakariya wò ó pè mí jẹ́ẹ́jẹ́ ó pè mí jẹ́ẹ́jẹ́ ó pè mí la ilaha illallah. قال ربي Ànábì Sakariya wò ńgbà tí ó pè Ọlọ́run قال ربي tó tẹ ọwọ́ rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. قال ربي Ànábì Sakariya wò wá farabalẹ̀ dáadáa bọ́ọ̀ bá pè Ọlọ́run pè ní pẹ̀lú farabalẹ̀
àyè pé ọlọ́run gìrìgìrì wọ́n fún ọ ládùúgbà pé ọlọ́ ṣe lọ́wọ́ ń sọ fún ẹ pé ẹgbẹ́ wa àfa mo mọ̀ ti parí àdúrà yẹn ebi jọ́ méje lẹ ní ọgbà ó ní jọ́ kẹjọ ọmọ ní jọ́ kẹjọ lónìí ó ní jọ́ kẹsàn-án ń wọ́n mọ̀ tí ì rápẹ́. ìbínádà rọ́bàhù nìdá ànìkọ̀fíyà. Ànábì Sàkáríyáwù lẹ́yìn 20 ọdún tó ti ń pe ọlọ́run lọ́lọ́run tó dá lóhùn lẹ́yìn 20 ọdún tó ti ń pe ọlọ́run lọ́lọ́run tó dáhùn. ìbínádà rọ́bàhù nìdá ànìkọ̀fíyà. Ànábì Sàkáríyáwù wá pe ọlọ́run pé wọ́n ọlọ́run ọba mi. qala rabbi. La ilaha illallah. qala rabbi. ọlọ́run o. qala rabbi. ọlọ́run o. Allahu akbar. inni wahana al-azmu minni. Ànábì Sàkáríyáwù ó farabalẹ̀ ó tó ọ̀rọ̀ rẹ̀ síwájú ìwọ náà ó bá ṣàdúrà tó ọ̀rọ̀ rẹ̀ ayé pé ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú lórí ìkíni kó gbé ṣàánú rẹ̀ ṣàánú mi ó fún mi lówó ṣàánú mi kó o fún mi lọ́mọ ṣàánú mi kó o fún mi lálàáfíà ṣàánú mi kó o fún mi lẹ́mìí gúngùn ṣàánú mi kó o fún mi jẹ́rí ọ̀tá ọ̀ ṣàdáyẹn rí ẹ̀ ni bọ́ ọ bá ń gbé ṣàánú rẹ̀ kọ́ ọwọ́ pò ń sùn kó ń jí lásán gan àánú rẹ̀ náà ní í ṣe gbogbo bó o ṣe ń fi gúgúrú bọnú tó ń jẹ gúgúrú mẹ́pà náà àánú rẹ̀ náà ní í ṣe gbogbo bó o ṣe ń jẹyẹ ẹ̀ bá fẹ̀sẹ̀ lù náà àánú náà ní gbogbo ẹ̀ náà. qala rabbi. ó sọ ntọ́ nfẹ́ fọlọ́n Ànábì Sàkáríyáwù ni wọ́n lọ́wọ́ ọba mi. wahana al-azmu minni. Ànábì Sàkáríyáwù ó ní ìwọ ọlọ́run ọba la ilaha illallah. inni wahana al-azmu minni. tó jẹ́ kí Ànábì Sàkáríyáwù ó wí bẹ́ẹ̀ ni pé Ànábì Sàkáríyáwù ń jọmọ 80 years ó ń lọ̀rọ̀ Ànábì ó ní ọ̀rọ̀ Mariam ṣẹlẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí bẹ́lọ́n. inni ó wá bẹ̀rẹ̀ sí bẹ́lọ́n pé wọ́n lọ́hùn. al-azmu minni. ẹ wo ìgbà tó ti ń bẹ́lọ́n ẹ wo ìgbà tí ń ti ń bẹ́lọ́n kọ́rọ̀ wọn tó wá dá ńgbà tí wọ́n ń jẹ́ 120 years lọ́lọ́run tó dá lóhùn. ńgbà ó di 120 years lọ́lọ́run tó dáhùn ẹ wo ìgbà títí ń bá dùn àbọ̀ àwa ò rí bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀ àfẹ́ tí ó jò bùlàbùlà àdúrà tí ó bá sì jò bùlàbùlà ó ní nǹkan Sàtánì nínú ni ó ní nǹkan èṣù nínú ni ó ní nǹkan èṣù kèésì yìí sábà gbà àdúrà yìí gbà irú àdúrà bá ń kọ́ ní gbà àbí ẹni ó fẹ́ jẹ èèyàn wẹ̀ títí kó wọ́n jẹ gómìnà ibi ní orí jẹ yìí ebe jẹ èèyàn lè wẹ̀ ẹ̀jẹ̀ yẹn ń bẹ́nu tó ń bẹ́nu halali ó ń bẹ́nu halali ọlọ́run tó ní àfipè ń rárá bẹ́ẹ̀ bá pe ọlọ́run láàyè ibìkan tí ègbé yẹ pé bẹ́ẹ̀ ló gbé yẹ kẹ́ ẹ pé kò ní dáhùn. qala rabbi inni wahana al-azmu minni. Ànábì Sàkáríyáwù wá pe ọlọ́run ó ní wọ ọlọ́run ọba mi. inni wahana al-azmu minni. ó ní wọ ọlọ́run ọba mi ọba ọ̀gá àgbà. inni wahana al-azmu minni. ó ní wọ ọlọ́run ọba mi mo ti tán. inni wahana al-azmu minni. gbogbo egun mi ló ti dẹ̀ wọ́n lágbára mọ́ o. wàsálà rasu shayban. ń èdébẹ̀ yẹn. qala rabbi inni wahana al-azmu minni. wahana al-azmu minni. wọ́n lágbára mọ́ gbogbo egun mi ló ti dẹ̀. wahana al-azmu minni. mi ò lè fún gọ́tà mọ́ agbára ò sí mọ́. bí n bá wẹ̀wù ní ìsìn kò dúró lọ́rùn mọ́. qala rabbi. La ilaha illallah. inni wahana al-azmu minni. jalla ma la yamut. inni wahana al-azmu minni. La ilaha illallah. inni. ìwọ náà pe ọlọ́run fararalẹ̀ fọlọ́run ayé dúró gángan. rasu shayban. ó ní wọ ọlọ́run gbogbo egun mi ló kò ságbára kankan lára mi mọ́ n ò lè tẹ́lẹ̀ girigiri mọ́. bidu'aika rabbi
شقيا لا إله إلا ولم الله أكن بدعائك ربي شقيا mo ti dé bẹ́ẹ̀ yẹn àfa. وإني وأنا العازم مني ó ní wọ́n lọ́n egun mi ti dẹ̀ ń lágbára mọ́ o. إني وهنا العازم n ò lè fún gọ́tà mọ́ n ò lè fún gọ́tà mọ́. إني وهنا العازم مني n ò lè egun lára mọ́ o. إني mo ti dọ̀lẹ́ o. وهنا العازم مني Aha! واستعلى الراس شيبا gbogbo orí mi ló ti kẹ fún gbogbo ewu ti jáde gbogbo ara mi o. الراس شيبا gbogbo ewu ló ti kún orí mi ìwọ Ọlọ́run. ولم أكن بدعائك ربي شقيا Ànábì Sakariya wá ní wọ Ọlọ́run lámú akún ولم bídùáì. أكن بدعائك Allah. ربي شقيا má jẹ́ ń pè ọ́ sórí ìburú má jẹ́ ń pè ọ́ sórí ìburú ìwọ Ọlọ́run má jẹ́ ń pè ọ́ sórí ìburú o gbogbo ohun tí mò ń gbé wájú rẹ̀ ọ̀dà ànẹ́tù lóhùn ọ̀dà lóhùn o fún un ní Mariam ntọ́ba mu tá ànẹ́tù gbó tó báhùn èmi náà gbó ìyàwó mi náà ti gbó má fi wálẹ̀ o bó o ṣe fi ànẹ́tù wàlámù akún bídùáìkà bídùáìkà rọ́bì شقيا ìwọ Ọlọ́run má jẹ́ ń sórí ìburú mi pípẹ́ tí mò ń pè ọ́ ولم yìí o. أكن بدعائك Allahu akbar kabira. ربي شقيا Ànábì Sakariya ó farara lè ó pe Ọlọ́run. وإني خفت الموالي من ورائي Ànábì Sakariya ó tún ọ̀rọ̀ ara rẹ̀ kalẹ̀ fọ́lọ́run ó ní wọ́n Ọlọ́run ọba وكانت mi. امرأتي عاقرا La ilaha illallah. فهب لي من لدنك وليا Allahu akbar. وكانت امرأتي عاقرا La ilaha فهب illallah. لي من لدنك وليا Ànábì Sakariya wù lémi nìkan wá kó ìyàwó mi tún nìyí o. وإني خفت الموالي من ورائي Ìwọ Ọlọ́run tí ń bà mí lẹ́rù ẹ̀yìn mi fò ta ni wọ́n fi lélẹ̀ fún. وإني خفت الموالي من ورائي ta ló fẹ́ jogún mi ta ni ó mú lé dání bí wọ́n bá sí láyé mọ́ ìwọ Ọlọ́run. خفت الموالي من ورائي dẹ́mi náà lóhùn ẹ̀yìn mi ní ń bà mí lẹ́rù ẹ̀yìn bí wọ́n ṣe fi lé mi sí kọ́ má da horo kó ni wọ́n fa àyè mi sí tí wọ́n fi máa gbó ọkọ mi bí wọ́n bá sí má ẹ̀yìn ò ní máa ń bà mí lẹ́rù wọ خفت Ọlọ́run. الموالي من ورائي àfààyè ibẹ̀ lọ́hùn fún gbogbo ẹni tí ń tọrọ ọmọ Ọlọ́run má ṣà dá wọn lóhùn. وإني torí kò sí nǹkan kan tí ń bẹ̀ dánú jẹ́ الموالي tí ó lágbára tó bẹ́ẹ̀ yẹn la ilaha illallah. obìnrin ní ń tọrọ ọmọ ni ọkùnrin ní ń tọrọ ọmọ ni Ọlọ́run má ṣà fàṣìkò yìí dá wọn lóhùn. àfi àsìkò wọlá pé wọ́n lọ gbọ́ ti Ànábì Sakariya o bí Sakariya o ṣe darúgbó tó ń gbà tó ń jẹ́ 120 years lọ́lọ́run tó dáhùn ojú 20 ọdún ló fi pe Ọlọ́run mélòó ni wọ́n pè é ẹlòmíà lóhùn wọlé ọkọ nísìn ẹ̀yìn kọ̀ọ̀kọ̀ ju bí ọdún mẹ́wàá lọ ẹ̀yìn bó wà nìyẹn nísìn àkúkú mà àwọn ayé kọ̀ sáyé ló ṣe Sakariya wùngbà tiẹ̀. وإني خفت خفت الموالي dámi lóhùn sáyé ló ṣe Sakariya wùngbà tiẹ̀ tó o fi múra pa yé ní sí ọ ẹni tó o ní sí ọ yìí fúnra ara rẹ̀ náà tún sọ pé èèyàn kan ń ṣe òun ta ni wàá ń ṣe ra wọn báyìí. وإني خفت الموالي من ورائي Ànábì Sakariya ní wọ Ọlọ́run ọbẹ̀ yìí mi fẹ́. وكانت bí wọ́n ṣe fi lélẹ̀ ní bà mí lẹ́rù. عاقرا La ilaha illallah. وكانت امرأتي
mákìrán. bí mo ṣe wá ń tọrọ ọmọ lọ́wọ́ ọ̀wọ́ ọlọ́run yìí ìyàwó mi náà ló tún ti gbó yìí. وكانت امرأتي omi tí máa dọmọ lára obìnrin ti kúrò lára rẹ̀ òun náà ti dọkùnrin padà. وكانت امرأتي عاقرا. ìyàwó mi náà ló tún ti gbó yìí gbogbo rẹ̀ ti gbogbo àti di nǹkan kan náà ìwọ ọlọ́run báwo ló ṣe tàwájí. وكانت امرأتي عاقرا. ọba tí panẹ́bíìtì ẹ̀dá ọba panẹ́bíìtì la ilaha illallah ó rí máa wo gbọ́ àwọn tí wọ́n ń pera wọn léèyàn ní ìsìn wọn yẹn ọlọ́run fúnra ẹ̀ lọ panẹ́bíìtì ẹlòmíì nù ẹlòmíì ti mu gàrí tí ò ríran mọ́ dáadáa ńgbà wá sọ di sínétọ̀ ní ti yọ àgbégò sójú ìgòló àkù tí wọ́n máa fi ríran tó ọlọ́run panẹ́bíìtì rẹ̀ wọ́n bá sì débẹ̀ náà kò tún ní jókòó jẹ́ ẹlòmíì nù wọ́n jókòó bẹ̀ ni kò ní sọ kankan tí gbogbo ọdún ó fi parí kò sì tún ní dúpẹ́ fọlọ́run ẹjọ́ ọmọ nǹkan kan ṣe tẹ́lẹ̀ wọ́n gbàgbé ọbẹ̀ o tún ní dúpẹ́ lọ́wọ́ àwọn tó rán ọ wá níbi ọlọ́run dọ́mọ anábì ádámà sínú ọlọ́run anábì Sàkáríyáwù pé ọlọ́run. وكانت امرأتي عاقرا. ó ní wọ ọlọ́run ọba mi ìyàwó mi náà ti gbó. فهب لي من لدنك وليا. níbi àwa gbódé yìí tèmi pẹ̀lú ìyàwó mi gbódé yìí ọmọ tá à ń tọ́ lọ́dọ̀ rẹ o ojúlówó ọmọ ni o ojúlówó ètò ọmọ tá a tún máa fẹ́ fún ọ. ntọ́ba wù kálukú ni kò tọrọ níwájú ọlọ́run bọ́ọ̀ bá tọrọ oore tọrọ ẹ̀ kó kílíà níwájú ọlọ́run ọmọ tá a máa fẹ́ fún pé onímọ̀ ń dàdúgbò orú wọn o àbẹ́ ẹ̀rọ ọmọ yìí hùn ó là àfẹ́yìn bí adarúgbó dé tá a bá bímọ ní ìsìn ojúlówó ọmọ gidi ni ó fún wa. يرثني ويرث من آل يعقوب. Ànábì Sàkáríyáwù ṣàlàyé ó ní يرثني. يرثني ويرث Allah. من آل يعقوب. ọlọ́mọ náà ọmọ tó bá fún wa ọmọ tí ó jogún mi ni o ọmọ tí ó jogún mi. ويرث من آل يعقوب. gbogbo ọmọ tẹ́nìkọ̀ọ̀kan wá gbẹ́kẹ̀lé pé yóò jogún wa ọlọ́run dákun má pa wọ́n mọ́ wa lọ́wọ́ abẹ́ọ́ ni ọlọ́run abẹ́ọ́ ni ọlọ́run má fọmọ ṣàdánwò fún wa má sọ àwa náà dàdánwò fún ọmọ wa يرثني. يرثني ويرث من آل يعقوب. ọmọ tí ó gbé ìdílé Yakubu ga náà ni gbogbo ìdílé Yakuba gbogbo ọmọ tí ó tún gbogbo agboolé wa ṣe ìwọ Ọlọ́run náà ni ó fà wá náà. واجعله Allahu Akbar. ربي رضيا. La ilaha illallah. واجعله ربي رضيا. ó ní wọ Ọlọ́run ọmọ tó bá fẹ́ fún wa níbi àdàgbàdé yìí o. واجعله ربي رضيا. rọ̀díyàn ọmọ tí ó gbádùn ọmọ tó ti yọ́nú sí látọ̀dọ̀ rẹ wá tó bínú sí ọmọ tó ti ṣètò ti yanjú ọmọ tá à ní fẹ́ fún nítorí ẹ̀ ládùúgbò ni ó fún wa o. واجعله ربي رضيا. جل ما لا يموت. واجعله ربي رضيا. wọ́n rán ọ létí lẹ́ẹ̀kan odidi 20 ọdún ni Ànábì Sàkáríyáwù fi ń pe ọlọ́run o ó ń pe ọlọ́run èé tètè dáhùn ìwọ náà wo bó ṣe dá wa ibi ó ti dá wa ni ó wò ló fi mọ̀ pé kò ní tètè dáhùn bọ́n bá ń tọrọ kínní kan lọ́wọ́ ẹ̀ kò ní tètè dáhùn kò àfikọ́ farabalẹ̀ bíbí ìwà ńjọ adáyé ṣéjọ adáyé la rìn ni ṣéjọ tá a dáyé la mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣé yàgbẹ́ la mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣé tọ̀ ṣéjọ tá a dáyé la ń jẹun ni ṣéjọ tá a dáyé lẹ́yìn hù lẹ́nu wa pẹ̀lú sùúrù gbogbo rẹ̀ ń tẹ̀léra wọn ọba tí yóò dá wa lóhùn ọba sùúrù ni yóò dá wa lóhùn lọ́nà sùúrù èyí ò ní ò fi kún bẹ́ẹ̀ fún wa. واجعله ربي رضيا. ó ní واجعله ربي رضيا ìwọ ọlọ́run ọmọ tó bá fún wa ọmọ tó ti yọ́nú sí ọmọ tó pè lọ́mọ ọmọ ojúlówó ọmọ tí ó tagbolé wa sí tí ó gbẹ̀yìn wa sí dáadáa tí ó tẹ́bí wa sí náà ni ó fún wa o. واجعله لا إله إلا الله. ربي رضيا. لا إله إلا الله. واجعله ربي رضيا.
Zakariya. Ọlọ́run o. Ya Zakariya. Ọlọ́run ọba ètò. Ọlọ́run ọba tí ń ṣe nǹkan lánàá tí ń ṣe lónìí pẹ́lẹ́pọ̀ náà ni ó tún ṣe lọ́la. Ọba tí ò fìdí ọ̀kan kan ẹ̀dá. Kò fìdí ọ̀kan kan hàn wá ń bẹ̀. Ya Zakariya. Lẹ́yìn 20 ọdún tó ti darúgbó ńgbà náà. Ya Lẹ́yìn 20 ọdún títí wá ń pe Ọlọ́run. Zakariya. Lẹ́yìn 20 ọdún lọ́lọ́run wá ní ya Zakariya. Inna nubashiruka bi ghulamin ismuhu Yahya. Jalla ma la yamut. Inna nubashiruka bi ghulamin ismuhu Yahya. Wọ́n ní má kánjú orí Ọlọ́run bọ̀. Má kánjú. Gbogbo bó ṣe fẹ́ máa kánjú wọn ò fẹ́ kọ́wọ́ rí ọtẹ tó ń wá nù. Ò fẹ́ kọ́wọ́ rí ó ṣe sùúrù ni. Wọ́n ní ọsọ máa ṣẹ́kù tó dọ̀gá olóòlé ṣe. Ńgbò olówó àdọ̀gá ńjọ́ olóde èèyàn. Wọ́n ní ọjọ́ máa lé eke kó tó dà fà ọjọ́ máa lé eke ọkàn ń tàn wíláwà ní káàkiri ni. Òsì lọ́ọ́ fẹ́ sàfà. Ọwá di 419 káàkiri àní gbogbo jìbìtì gbogbo ilé ọlọ́mọ ilé olókùú gbogbo ìwọ lọ́wọ́ alọ́bẹ̀ lọ́mọ alọ́rẹ̀ kílẹ̀ mọ́ pé ẹ mọ̀ pé àfáàní wa ni ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ẹ̀rí pé ẹ̀ dá àmà láàfáàní. La ilaha illallahu muhammadu rasulullah. Inna nubashiruka lẹ́yìn 20 ọdún. ismuhu Yahya. La ilaha illallah. Ya Zakariya. Inna nubashiruka bi ghulamin ismuhu Yahya. Lẹ́yìn 20 ọdún lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ya Zakariya. Inna nubashiruka bi ghulamin ismuhu Yahya. Ànábì Zakariya wá yan náfìlà lọ́wọ́ ìránṣẹ́ wá dé Ọlọ́run ní ya Zakariya. Ya Zakariya. Ọlọ́run ní mo dé mo fẹ́ dáhùn béèrè rẹ̀. Ya Zakariya. Mo dé mo fẹ́ dáhùn béèrè rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní òdúró dọ́lọ́hún dúró de ntọ́lọ́hún lóhùn ó ṣe òdúró de ntọ́lọ́hún lóhùn ó ṣe òdúró ọkàn kúnú wàhálà ó fẹ́ fìyà jẹra rẹ̀ lásán nù. Ẹlòmíì yóò sì rówó títí alọ́rẹ̀ pokùnso ẹlòmíì bọ́ ọba sì rí ọmọdé ni ewu ó bó lójijì á ní àníṣẹ́ ni àríṣẹ́ ni bọ́ ọba rí sí ọ̀hún kó kí lọ fẹ́ fi ṣe. Òdúró dọ́lọ́hún ọba tí ń bọ̀ ọba tó yẹ pé ń bọ̀ mọ́ ń bọ̀ rẹ̀ ọ̀já ẹnìkan kò sì lè dí ọlọ́nà. Lẹ́yìn 20 ọdún lọ́lọ́run tẹ̀sẹ̀ wá pé Ànábì Zakariya pé ya Zakariya. Inna nubashiruka bi ghulamin ismuhu Yahya. Ó ní wọ Zakariya. Inna nubashiruka bi ghulamin. Mo wá ṣetán àti dá ọ lóhùn. Yahya. Ya Zakariya. Ọlọ́run ó ní wọ Zakariya. Ya Zakariya. Mo ti dé. Mo dé mo fẹ́ dá ọ lóhùn. Ya Zakariya. La hawla wala quwwata illa Inna billah. nubashiruka bi ghulamin ismuhu Yahya. Allah. Inna nubashiruka Allah. bi ghulamin ismuhu Yahya. Ọlọ́run ní wọ Ànábì Zakariya mo kí ọ pé o kú sùúrù. Inna nubashiruka O kú sùúrù o sì kú oríire mo wá dé lónìí wọ́n dá ọ lóhùn. Yahya. Ọmọ tó o béèrè náà ni wọ́n fún ọ. Ismuhu Ọmọ tí wọ́n wàá fún ọ lórúkọ rẹ̀ ń jẹ́ Yahya. Ismuhu Yahya. Ọmọ náà tí wọ́n fún ọ tó ń jẹ́ Yahya yìí lam naj'al lahu. Lam naj'al lahu min qablu samiyya. Ọlọ́run lẹ́nìkan òjò ọkọ náà rí. Lam naj'al Ìwọ náà nìkan ni mo lahu fi. min qablu samiyya. Kí ló dé tọ́lọ́run fi wá sọ Yahya? Àwọn àfáà ní àdúrà tí Ànábì Zakariya wò ṣe kò ju ya hayo ya kayomu ya hayo ya kayomu
يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم. ọba kíni ń pe ọlọ́run lé àníwọ̀ ọlọ́run ọba tó ń jọba abẹ̀mí tó ní kú láíláí ìwọ tó ọdá dúró ìwọ tẹ́nìkan ọ̀fárátì. yá ayù yá kẹyìn ọlọ́run wá ní èmi ọlọ́run kò bá ṣirúkà bíbulẹ̀ mísmùhù yá àyà. ọlọ́run ni mo wá dá ọlọ́run mo fún ọ ní ànábì yá àyà. lámúnájà alíláwù mi ń kọ́bùlù sẹ́mi. ọlọ́run lẹ́nìkan òjò kan náà rí. lámúnájà aláwù. a sì tí ì sọmọ kan tí ò tí ì wáyé lóko kókó rẹ̀ ó ti dáyé ṣáájú òun fún rẹ̀. lámúnájà aláwù. ọmọ rẹ̀ yìí nìkan la ṣe bẹ́ẹ̀ fún. kọ́bùlù sẹ́mi. ọlọ́run mà dá ànábì Zakariya wù lóhùn. fanada awule malaikatu wa huwa qa'imun yusalli fil mihrab. jalla ma la yamut. anna Allaha yubashiruka bi Yahya musaddiqan bi kalimatin min Allahu akbar. Allahu akbar. Allahu wa akbar. sayyidan wa asuran wa nabiyyan min as-salihin. oyè tí ànábì Yahya gbà á látàlí kìyàmọ̀ nù ntọ́ gbà á látọ̀dọ̀ ọlọ́run. musaddiqan bi kalimatin. òun fúnra ara rẹ̀ ó máa jólódodo. èwo lẹ́lẹ́kejì. wa sayyidan. olóríire sì ni ànábì Yahya. wa hasuran. òun èsì sẹ́ni tí ó máa tẹ̀lé obìnrin kiri kìí ṣe balógun lẹ́yìn obìnrin. wa nabiyyan. ànábì ọlọ́run sì la dá ànábì Zakariya la dá ànábì Yahya. wa hasuran wa nabiyyan min as-salihin. ọlọ́run lẹ́yìn kọjá ànábì tó bá tún dojú àlùkìyámọ̀ nú àwọn èèyàn rẹ̀ tá a bá tò wọ́n síwájú wa ànábì Yahya ń bẹ nù wọn ọlọ́run dá lóhùn. ẹ wá wo bó ṣe wá dá lóhùn ìwọ wá ń kọ́ ǹjọ́ farabalẹ̀ kọ́lọ́hún ó dá ọ lóhùn làáfà kan tó ní làákàyè ló fi ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé. tabarakallahu. àfà ní tabarakallah. tabarakallahu ajabun. jalla ma la yamut. tabarakallahu makhluqatu ajabun. la ilaha illallah. masha rabbul ula. في خالقه صنعا لا حول ولا قوة ما شاء رب لا حول ولا قوة إلا بالله في خالقه صنعا. àfààyàn ọ̀dà kí ó tún sọ níbòmí. لا يكون بحيلة. الله أكبر كبيرا. أبدا وما هو كائن سيكون. لا حول ولا قوة. أبدا وما هو كائن سيكون. kò tún dákẹ́ náà ó tún sọ níbòmí. ما هو كاهن في وقته. لا حول ولا قوة إلا بالله. وأخو الجهالة دائما مغبون. الله. وأخو الجهالة دائما مغبون. ó tún sọ níbòmí pé. Allahu yagidabu. Allahu yaghdabu. Allahu yagidabu in tarakta su'alahu. La hawla wala quwwata. Wa bunayyu Adama. oorun ìyàwó lọ wá ń sùn gbà ní. hina yus'alu. ọ̀dọ́ lòun mọ̀ ní ló fi ń sunrun ìyà. Wa bunayyu Adama. hina yus'alu yagidabu. àwọn bàbá wa ń jọ̀hún láwọn àfa àwọn bàbá wa àfa ńlá ń jọ̀hún bí wọn bá àwọn bàbá wa àfa ńlá ní jọ̀hún bí iná ń bá ń jò wọn a sì náwó sí wọn a sì fọwọ́ mú iná náà kínníkínní dé kí wọ́n ṣàdébẹ̀ ìsúnmọ́ lọ́hùn wọn ni. Tabarakallahu. àfa ni mímọ́ ọlọ́hun. Makhluqatu ajabun. nítorí pé gbogbo ń tọ́ dá pátá ìmọ̀ ni. Makhluqatu
عجب ọ̀dà wa èèyàn lè mà ọ̀dà àwọn ẹyẹ lè mà ọ̀dà àwọn ẹranko lè mà ọ̀dà màálù lè mà ọ̀dà kìnìún lè mà kò sí ní tó dá tí ọ̀dà pẹ̀lú èèmà. Tabarakallah. mímọ́ ọlọ́run ọba tí dá gbogbo nǹkan. Makhluqatuhu ajabun. èèmà ló fi gbogbo ń tọ́ da yìí bó ti dọ́ ọmọdé tó dàgbàlagbà bẹ́ẹ̀ náà ó dó mùgọ̀ ó sì dẹ́ni tí wọ́n máa kọ́ lọ́gbọ́n ó sì dẹ́ni tí yóò máa kọ́yàn lọ́gbọ́n tí yóò dẹjọ́ òkú ẹ̀. Makhluqatuhu ajabun. ẹlòmíì kan ṣe fọ̀ǹdẹ̀ lásán ni yóò kàn tóbi lásán kò tí kankan kò tí ẹbí làákà ìkankan lágbárí ẹ̀ kò tí yóò bí bá ń sọ̀rọ̀ náà yóò máa sọ̀rọ̀ ní yabu ẹgbani ẹgẹgẹ ṣé èèyàn lè ní. Tabarakallah. mímọ́ ọlọ́run ọba tó sa ẹ̀sánú àwọn èèyàn ó dá gbogbo nǹkan pẹ̀lú èèmà. Makhluqatuhu ajabun. bó ṣe wá dá pẹ̀lú èèmà náà. Masha Rabbul ula fi khaliqihi sana'a. La ilaha illallah. Masha Rabbul ula fi khaliqihi sana'a. ntọ́ba pé ó ṣe ní ọmọ ṣe ntọ́ba pé ọmọ ṣe kò lè ṣe. ń gbọ́. la yakun bihilati. kò sí ọgbọ́n kò sí ète tó lè sọ pé ntọ́ba pé ọmọ ṣe kò ṣe. gbogbo ntọ́ba pé ọmọ ṣe kò lè ṣe. la yakun bihilati. kò lè ṣe lórí gbogbo ète ẹ̀dá. abadan wa láíláí. wa kainu sayakunu. La ilaha illallah. abadan wa kainu sayakunu. ntọ́ba ti pé ọmọ ṣe náà ni ọmọ ṣe jẹ́bẹ̀ yóò sì máa jẹ́bẹ̀ jẹ́bẹ̀ yóò sì máa jẹ́bẹ̀ jẹ́bẹ̀ yóò sì máa jẹ́ bá a bá wo gbọ́ àwọn tí wọ́n dìbò fún lórílẹ̀‐èdè ilé ni ọlọ́run gbọ́n ọmọ nàìjíríà lásìkò tá a wà yìí àfọ́jú mọ́ àwa náà ti ní làákàyè ẹni àdìbò fẹ́ gbé àdì fún èèyàn abẹ pé afẹ́ ràn ọ́ ń sẹ́ ìwọ tá a dìbò fún yìí lọ́ọ̀rẹ́ bá wa ṣe lọ́ọ́ ṣe kọ́dà. sayakunu ma huwa kainun fi waqtihi. La ilaha illallah. wa akhul jahalati da'iman magibunu. orí nǹkan àwọn òkú wa akhul jahalati da'iman magibunu. gbogbo ntọ́lọ́hún ń ṣe lásìkò ẹ̀ ní í ṣe àsìkò tó bá pé ìwọ ló ní ìwọ náà ló máa ṣe. gbogbo ntí ń bá ń ti ń ṣe àsìkò ní í ṣe é sí tiẹ̀ kò léètì rí ọlọ́run ọ̀dá yìí lọ́la ká bọ́lá rẹ̀ yìí léètì kò fún yẹn lọ́wọ́ ká pọ̀ owó rẹ̀ yìí ti pẹ́ pọ̀ ju ó léètì kó tó fún. Allah. wa akhul jahalati da'iman magibunu. àwọn aláìmọ̀kan òpònú èèyàn wọ́n máa wá bínú yóò máa wá bínú àní láti ẹjọ́ yìí tá a ti pé ó tiẹ̀ kó ọlọ́run àti ẹ̀mọ̀ kò tiẹ̀ rántí àwọn bí àwọn wà bó o ní o ṣe rántí rẹ ẹni tí yóò pa ọ ni ọ̀ wá rántí ẹ̀. Allahu yagidabu. alọ́lọ́run fúnra rẹ̀ máa bínú. In tarakita su'alahu. ọlọ́run lòun bínú òun bínú sẹ́ni tí ò lè pè òun torí kẹ́ ẹ pè mí ni mo wí. òun ni astajib lakum ni mo wí ẹ pè mí kí n dá yín lóhùn ọlọ́run àáfàá ní gbogbo ẹni tí ò pé ọlọ́run ń bínú sí lọ́wọ́ ni. In tarakita su'alahu. Allahu akbar. Wa bunayyu Adama hina yus'alu yagidabu. La ilaha illallah. Wa bunayyu Adama hina yus'alu yagidabu. ńgbà tọ́lọ́hún torí ipá àpèhun tó ń bínú bẹ́ẹ̀ náà ló sì lọ bọ́ mi èèyàn ló pè ọ̀ràn ọlọ́wọ́ ní òpè àti èmi nìkan ni ẹ ilé ọ̀dọ̀ aláàjì kìíní ni ẹ lọ ọ̀dọ̀ lágbájá báyìí àwọn wádùn ọ̀rọ̀ ọlọ́run kì í sọ́dọ̀ rẹ̀ ni. ọlọ́run máa ó gbé oore sọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi ń wá ọ wà bí ọ̀bá sí lọ́dọ̀ ẹ̀ máa wọn ò ní wá mọ́. Tarakita su'alahu. Allahu akbar. Wa bunayyu Adama hina yus'alu yagidabu. ọlọ́run dákun gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. dákun gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. ó gbàdúrà Zakariya lójú ẹ̀mí ẹ̀. dákun gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. dákun gbàdúrà
mi kó sojú ẹ̀mí mi dákun gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. Ó gbàdúrà Zakariya lójú ẹ̀mí rẹ̀ dákun gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. Ó gbàdúrà Zakariya lójú ẹ̀mí rẹ̀ dákun gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. Dákun gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. Dákun gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. Ó gbàdúrà Zakariya lójú ẹ̀mí ẹ̀. Dákun gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. Dákun gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. Dákun gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. Ó gbàdúrà Zakariya lójú ẹ̀mí rẹ̀. Dákun gbàdúrà mi kó sojú ẹ̀mí mi. Ó gbàdúrà Zakariya lójú ẹ̀mí rẹ̀. Dákun gbàdúrà mi.